ọkọ orí ẹ kàn fún ẹ ní problem tí ó sì ń bẹ ni. gbogbo mo bá sọ̀rọ̀ tán yìí àbí Ìyọpẹ́ Bólú eré àbótọ́ Bólú. kí ló dé gbogbo wọn kú bí ẹni tó mú nọ́mbà báyìí. Ọlọ́run ní jẹ́ káwa mú nọ́mbà burúkú. ẹ fara yín mọ́ra o ẹ fara yín mọ́ra o ìyàwó pẹ̀lú ìyálé ẹ fara yín mọ́ra. kò dá mi lójú pé mi ni mo ní àwọn ọmọ méjèèjì tó ló bí fún mi. ìwọ ni mo bí àwọn ọmọ wa méjèèjì fún. 4 members in just 3 months. kí ló ń pa wọn. I need you to marry a second wife. You will see me in 3 weeks' time. Ta ló kú. Bàbá Ṣẹ́gun. ẹ jọ má bínú tá a lè ilé rẹ. Ta ni wọ́n? Báwo lo ṣe débi? ọkọ fọ kú. mo tẹ́ wọn. What is going on? Nothing. I promise to show my love sufficiently. kò ní dáa fún yóò ẹ̀ come on. kí la fẹ́ ṣe báyìí.